do any factory fún gàrí any produce gàrí ní factory ṣé mo lè débẹ̀ ṣé mo lè dé factory yẹn. Can I get to your factory? Yes. Can I go there? Yes, sir. Ṣé mo lè lọ bẹ̀? Kò mọ bó ṣe fẹ́ dáhùn. You don't know how you want to answer. Mi ò need owó mọ́tò lọ́wọ́ ẹ̀. I don't need transport fare from you. Mi ò need àti wọ mọ́tò ní garage. I don't need to go and bus from garage. Ibi tí mo wà yìí ni. Where I am. Mo ní kẹ̀kẹ́ iná tó máa ń gbé mi rìn. I have a ṣé kò sẹ́ni tó lè bá mi fi okùn mú ìwà àkọ́gùn so ìwọ ní kẹ̀kẹ́ iná nú ilé. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin tẹ̀síwájú láti máa drag Prophet Muyiwa Akọgun lórí deliverance tí ó ṣe fún arákùnrin kan tó wá láti ìpínlẹ̀ Kogi ní ìlú Kaba tí ó sọ pé òun lọ sí fáktìrì arákùnrin ọ̀hún. ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká tẹ̀síwájú ní ọ̀rọ̀ náà. lóò jẹ́ ká gbé wọnú Aṣọ Rọ́ọ̀kì ká lọ rí aṣíwájú kẹ̀kẹ́ iná wà lọ́dọ̀ tiẹ̀ lóò já gbé lọ Central Bank lẹ́kọ̀ọ́ ìwọ ní kẹ̀kẹ́ iná lóò já lọ Central Bank Abuja so for real kẹ̀kẹ́ iná wà lọ́dọ̀ ẹ bẹ́ẹ̀ yẹn wonderful kẹ̀kẹ́ iná wà for real ibo ló ń pààkì kẹ̀kẹ́ iná ẹ sí ìwọ má wọrí fún mi ládẹ́ ibi tó pààkì kẹ̀kẹ́ iná ẹ sí. Kẹ̀kẹ́ iná ní 2026 ibo náà ti ń ta kẹ̀kẹ́ iná ibo ló ti rí kẹ̀kẹ́ iná kẹ̀kẹ́ iná ok mo gbọ́ bóyá o máa sọ àdírẹ́sì ibi tó pààkì ẹ̀ sí wọ́ríọ̀sì ìdẹ̀ra ti dé o èwo ní kẹ̀kẹ́ iná ló gbé lọ sí Zambiza kẹ̀kẹ́ iná kẹ̀ mi fọ́ o may bicycle on the ya may suna bicycle keke to keke may fire uta he keke uta akwai keke uta uno ya se yayi kana da keke uta ina the manufacturer kẹ̀kẹ́ iná Nàìjíríà kẹ̀ mo nídìí kẹ̀kẹ́ iná yẹn o kì í ṣe electric bike o kẹ̀kẹ́ iná gangan ló pé o kẹ̀kẹ́ iná gangan kẹ̀kẹ́ iná gangan ẹ̀wà kìíní ti fẹ́ kú kẹ̀kẹ́ iná kẹ̀lẹ́ ẹ̀dẹ̀ já mi tán èmi ò mọ̀ owó dẹ̀ ti fẹ́ kú kì í ṣe yẹn mo ti change kíní fún un ṣé èèyàn náà gbà ẹ̀fẹ̀ Nollywood when we have a measure the joy giver ẹ̀yẹ ìsáré wá náà sí kíkún 4% 3% fóònù ó ti kú wàhálà mi ṣe fóònù ti kú ó ti kú tètè fẹlẹ́ ìsíná.